èyí lohun tó ṣẹlẹ̀ níbi ìsìnkú Adewọle ọ̀jọ̀gbọ́n fásitì Ìbàdàn táwọn Agbanipa pa lọ́jọ́sí. níṣẹ́ ilẹ̀kùn pé ẹkún rán níṣẹ́ níbi ìsìnkú ọ̀jọ̀gbọ́n Isinku Adewọle olùkọ́ ẹ̀kọ́ ìmọ̀ nípa àyíká environmental forestry ẹni táwọn afurasí Agbanipa yìnbọn pa láìpẹ́ yìí. ẹgbẹ́ àwọn olùkọ́ níléèwé yunifásitì lórílẹ̀‐èdè yìí ASUU ní àwọn sì ń retí àsìkò táwọn agbófinró yóò mú àwọn tó dá ẹ̀mí Adéwọlé légbodò tí wọn yóò sì fojú wọn winá òfin. níwájú ilé ẹ̀ tó wà lákùdé náà dúkù Ṣúkú close lórógun nìbàdàn ni wọ́n lọ ká a mọ́. gẹ́gẹ́ báláròyé ṣe gbọ́, ọkọ̀ ayọ́kẹ́lẹ́ Toyota Camry kan báyìí tí wọ́n ń pè ní Big Daddy olómi wúrà làwọn apààyàn náà gbé tẹ̀lé ìrókò lẹ́yìn. ikú ń bá a rìn ṣùgbọ́n òun ò fura. bó ṣe dúró láti ṣílẹ̀kùn géètì ẹ̀ kó wọlé lọ́kàn nínú àwọn ẹrú ikú tó wà nínú mọ́tò náà jágbe mọ́. onítọ̀hún kígbe ó ní wáńbí. lẹ́yìn ìgbé náà ìró ìbọn pàápàá ló dún. ohun táwọn ará àdúgbò níbẹ̀ sì tún gbọ́ lẹ́yìn náà ni ìró àwọn ilẹ̀kùn ọkọ̀ tí wọ́n sáré tì gbàgbàgbà. láàrin nǹkan bí ìṣẹ́jú kan péré tí gbogbo nǹkan wọ̀nyí fi wáyé wọ́n ti yìnbọn fún ọ̀jọ̀gbọ́n Adéwọlé lágbárí. wọ́n ti gbé e lọ tòun tí ọkọ̀ ayọ́kẹ́lẹ́ Toyota Corolla rẹ̀ tí nọ́mbà ẹ̀ jẹ́ APP 53HC Lagos. ẹ̀gbẹ́ títì làwọn ọlọ́pàá ti padà rí òkú bàbá náà tí gbogbo aṣọ tó wọ̀ sọ́rùn ti tutù jẹ̀bẹ̀lẹ̀, ẹ̀jẹ̀ ti mu gbogbo aṣọ náà. nǹkan bí ọjọ́ mẹ́ta lẹ́yìn ìṣẹ̀lẹ̀ ìbànújẹ́ yìí lọmọkùnrin olóògbé náà Tọ̀míwá Adéwọlé ṣàlàyé pé òun àti ìyá òun fetí gbúròó ìbọn tí wọ́n yìn pa bàbá òun nítorí inú ilé làwọn wà nígbà tíṣẹ̀lẹ̀ tó bani lọ́kàn jẹ́ òun wáyé. lọ́jọ́ ṣẹ́gun túsídẹ̀ẹ́ ọjọ́ 5 oṣù keje ọdún 2023 yìí ni wọ́n fi ara ọ̀jọ̀gbọ́n Adéwọlé fún erùpẹ̀. lára àwọn tó péjú síbi ìsìnkú ọ̀hún ni ọ̀gá àgbà yunifásitì Ìbàdàn ọ̀jọ̀gbọ́n Káyọ̀dé Adébọ̀wálé, ọ̀gbẹ́ni J.O. Saliu tó jẹ́ akọ̀wé àgbà ìyẹn rẹ́gísítírà iléèwé náà, ọ̀jọ̀gbọ́n Dèjì Ọmọlé tó jẹ́ ọ̀gá àgbà pátá fún yunifásitì LAUTECH ti ìlú Ògbómọ̀ṣọ́, ọ̀jọ̀gbọ́n Sakaraya Buba Yatuma tó jẹ́ adarí ẹ̀ka iléèwé tí wọ́n ti ń kọ́ nípa èdè Ìgbò, àti ọ̀jọ̀gbọ́n Fúnmi Adéròmú ti iléèwé Federal College of Forestry. lásìkò ọ̀rọ̀ ráńpẹ́ tó sọ níbi tí wọ́n ti tẹ́ òkú ọ̀jọ̀gbọ́n yìí sílẹ̀ ní ìtẹ́ ẹ̀yẹ fún ìgbà ìkẹyìn, alága ẹgbẹ́ ASUU ọ̀jọ̀gbọ́n Ayọ̀ Akínwọlé sọ pé àwọn ò ní dẹ̀yìn lórí ọ̀rọ̀ ikú ìrókò gẹ́gẹ́ bí orúkọ tí wọ́n tún ń pe Adéwọlé àyàfi tí ọwọ́ bá tẹ àwọn tó ṣekú pa ọkùnrin onínúure náà. àwọn míì tó sọ̀rọ̀ ìwúrí níbi ètò ìsìnkú ọ̀hún ni Bísí Ọláwuyì tó jẹ́ ààrẹ ẹgbẹ́ táwọn olùkọ́ ti máa ń ṣe fàájì Senior Staff Club àtàwọn èèyàn pàtàkì míì. Aláròyé gbọ́ pé ìtẹ́kùú tó jẹ́ ti ìjọ onígbàgbọ́ tí olóògbé Adéwọlé ń lọ nígbà ayé rẹ̀ ni wọ́n sìnkú ẹ̀ sí. tẹ́ ò bá gbàgbé lálẹ́ ọjọ́ ajé Monday ọjọ́ 5 oṣù kẹfà ọdún 2023 yìí làwọn ọ̀bàyéjẹ́ ẹ̀dá ọ̀hún yìnbọn pa ọ̀jọ̀gbọ́n oníwàpẹ̀lẹ́ tọ́pọ̀ àwọn ẹgbẹ́ ẹ̀ tún mọ̀ sí ìrókò tí í ṣe olùkọ́ ẹ̀ka ìmọ̀ nípa ọ̀gbìn igi láwùjọ ní fásitì Ìbàdàn. Ọláwálé Àjàó ló ṣàkójọ ọ̀rọ̀ yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.